Mo ti kí yín káàbọ̀ sí Ìka Ìwé pẹ̀lú èmi Àmọ̀kẹ́ ọmọ bàbá Àbílí Onílù tí máa ń wáyé ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ àìkú lórí ìkànnì yìí. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ìwé ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkàn láyé. Tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, mo kí yín káàbọ̀, ẹ wá nǹkan fìdílé, ẹ mọ́ ọba mi bọ̀. Apá keje òun la wà, ojú ewé kọkàndínlógún, ẹ mọ́ tẹ̀lé mi. Akéde Èkó, mojúbà o. Wọ́n ní ọmọdé tó bá mọ ìṣin jẹ, ọmọ náà yóò mọ ikú tó ń bẹ lójú ìṣin náà yan pẹ̀lú. Ní ti ọ̀rọ̀ èmi Ṣẹ̀gilọlá dà fún pé àwọn ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lèmi Ṣẹ̀gilọlá jẹ́ ohun ọ̀hẹ́ fún lẹ́ẹ̀kan ṣoṣo, gẹ́gẹ́ bí ẹ ó ti ṣàkíyèsí nínú ìwé mi ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ kan, èyí ni àwọn alẹ́ ọjọ́ bíi Tuesday àti Friday ni èmi yàn fún Lábọ̀dé láti máa wá pàdé èmi níbi kọ̀rọ̀ kan lọ́nà ilé wa. Àmọ́ fún ọkùnrin kejì tí ó ń fẹ́ mi ni èmi yan àwọn alẹ́ ọjọ́ bíi Monday àti Saturday fún láti máa wá rí mi lọ́dẹ̀dẹ̀ ilé àwọn àyọ̀ká ọ̀rẹ́ mi. Fún bí ìwọ̀n oṣù mẹ́ta gbágidi lèmi Ṣẹ̀gilọlá fi ń hùwà ẹ̀tàn báyìí fún àwọn ọkùnrin méjì tí èmi ń fẹ́ wọ̀nyí, tó fi jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tí ó mọ ẹmi lẹ́mì nínú àwọn ọkùnrin méjì náà. Ṣùgbọ́n nígbà tí ọjọ́ ṣe ń gorí ọjọ́, tí ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, àní tí oṣù ń gorí oṣù, àkàrà ìwà àbòsí tàbí ìwà ọ̀dàlẹ̀ èmi Ṣẹ̀gilọlá fẹ́ tú sépo láàrin àwọn ọkọ àfẹ́sọ́nà mi méjèèjì wọ̀nyí. Ṣùgbọ́n nípa ìwà àrékèrèkè pẹ̀lú ọgbọ́n ẹ̀wẹ̀, èmi Ṣẹ̀gilọlá ṣe olóòlà ìjà bìlísì ńláńlá tí kò bá torí mi ṣẹ̀ láàrin Lábọ̀dé àti ọkùnrin kejì tí ó ń fẹ́ mi. Níbi láti dánu dúró lọ́sẹ̀ yìí, tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, á mọ bí Ṣẹ̀gilọlá ṣe tí ìjà ò fi bẹ́ sílẹ̀ táwọn ọkùnrin méjèèjì yìí tí wọn ò fi mọ̀ pé Ṣẹ̀gilọlá ó ń fẹ́ àwọn méjèèjì papọ̀. Ẹ bá ń pín fọ́nrán yìí kó lè lọ jìnnà. Àmọ̀kẹ́ ọmọ bàbá Àbílí Onílù ní ìlú òkè. Ìpàdé dọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o.